Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 12 oṣù kọkànlá ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ẹgbẹ́ Arẹwà ti fi gbéta lórí ẹgbẹ́ agbésùmọ̀mí tuntun kan tí wọ́n pera wọn nílùú Kàráwà. Ó ní wọ́n ti wà láti ọdún 2016. Ó ní àwọn iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò gbogbo lórílẹ̀‐èdè yìí ló mọ̀ pé ẹgbẹ́ náà wà. Ó pè fún kí ìjọba àpapọ̀ pàṣẹ kí àwọn ọmọ ológun bíi 140 máa lọ sí agbègbè tí wàhálà ti ń ṣẹlẹ̀ lápá àríwá orílẹ̀‐èdè yìí. Àtíkù náà ti sọ̀kò ọ̀rọ̀ padà sí Tinubu o. Ó ní kò ṣetán rárá láti dipò ààrẹ mú. Ó ní òun kò lè láéláé jowú ẹni tó ń fìyà jẹ àwọn ọmọ Nàìjíríà. Ẹgbẹ́ àwọn alágbàtà epo IPMAN àti Dangote ti fẹnu ọ̀rọ̀ jóná lórí gbígbé epo bẹntiróòlù tààrà àtàwọn nǹkan míì. Wọ́n ní àjọsọyépọ̀ ọ̀hún yóò jẹ́ kí owó epo bẹntiróòlù wálẹ̀. Ẹgbẹ́ IPMAN ló sọ bẹ́ẹ̀. Ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ti sọ̀rọ̀. Ó ní àwọn ọ̀daràn end bad governance làwọn mú, wọn kì í ṣe àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́. Àwọn ohun èlò fún ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Ondo ti dé sí Àkúrẹ́. Ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ti fìdí ẹ̀ múlẹ̀ pé èyíkéyìí nínú àwọn gómìnà tí kò bá san owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ títí ọjọ́ 1 oṣù kejìlá yóò ríjà ìyanṣẹ́lódì ní ìpínlẹ̀ rẹ̀. Ìròyìn eré ìdárayá: Ruben Amorim ti dé sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United. Èyí làwọn ìròyìn tó jáde láti inú ìwé ìròyìn The Matrix lónìí. Ẹ darapọ̀ kẹ́sì tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.